Ẹ kú dédé àsìkò yìí o. Ìròyìn bó ṣe ń lọ láti ìkànnì Àríyágálọ́ TV. Àwọn darandaran ti lé wa kúrò lóko. Kò dín ní èèyàn méjì tí wọ́n ń pa lọ́sẹ̀ọ̀sẹ̀. Àwọn olùgbé abúlé àlà ìlú kan tó wà ní ìjọba ìbílẹ̀ Àkúrẹ́ North nípínlẹ̀ Ondo ti ké gbàjarè lórí bí àwọn afurasí Fúlàní darandaran ṣe ń kọlù wọn o, tí wọn kò sì jẹ́ kí wọ́n ṣe iṣẹ́ oko mọ́ o. Èyí jẹyọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò táwọn akọ̀ròyìn ṣe fún àwọn aráàlú náà o. Ṣáájú ìfọ̀rọ̀wánilẹ́nuwò náà ni àwọn aráàlú tí ọ̀rọ̀ kàn ṣe ìwọ́de lọ sí ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédàtiwá láti fi ẹ̀hónú wọn hàn lórí ìpèníjà wọn. Níbi ìwọ́de náà ni wọ́n ti kó òkú àwọn èèyàn kan tí àwọn afurasí náà ṣẹ̀ṣẹ̀ pa lọ. Ẹnìkan tó jẹ́ aṣojú ìlú, arákùnrin Olúwaṣínà Ajíṣègbédé, sọ pé láti bí ọdún 5 ni àwọn darandaran náà ti wà ní agbègbè o. Láti ìgbà náà ni wọ́n ti ń fi ẹran wọn jẹ oko wa. Gbogbo ẹ̀bẹ̀ wa sí wọn ni wọ́n kọ etí ikún sí o. Nígbà tó ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀, arákùnrin Ajíṣègbédé sọ pé láìpẹ́ ni wọ́n fi ọgbọ́n tán àwọn aráàlú kan tó fẹ́ ra màálù wọ inú oko tí wọ́n sì pa gbogbo wọn pátápátá o. Pẹ̀lú àwọn ọlọ́pàá la tó rí òkú wọn kó kúrò níbi tí wọ́n pa wọ́n sí o, tí a sì gbé wọn lọ sílé ìwòsàn ìjọba tó wà nílùú Àkúrẹ́. Ó fi ẹ̀sùn kàn pé láti bí ọdún 2 sẹ́yìn ní rògbòdìyàn náà ti ń lágbára sí o, tí gbogbo ariwo fún ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Ondo kò sì so èso kankan o. Bákan náà ló sọ pé ìbẹ̀rù kò jẹ́ kí ẹnikẹ́ni lọ sí oko mọ́ o, tí àwọn sì ti fi ìlú tó jẹ́ orírun àwọn sílẹ̀ o. Nígbà mìíràn tí a bá fẹ́ lọ sínú oko, a ó nílò láti lọ papọ̀ lẹ́ẹ̀kan náà, tí a ó sì gbé ọ̀kadà bíi 10 sí 15 dání o. Ẹnìkan lára àwọn tí àwọn afurasí darandaran náà yìnbọn mọ́ níbi ìkọlù tó wáyé kẹ́yìn, ọ̀gbẹ́ni Monday Ẹ̀yọ̀, sọ pé inú oko ni òun àti àwọn akẹgbẹ́ rẹ̀ tó jẹ́ òṣìṣẹ́ wà. Níbi tí wọ́n ti ń lọ́wọ́ oúnjẹ tí wọ́n máa jẹ ni wọ́n ti kó sọ́wọ́ àwọn afurasí ọ̀hún o. Bí wọ́n ṣe rí wọn ni wọ́n béèrè pé ọ̀gá àwọn ńkọ́ o. Òun sì dá wọn lóhùn pé ọ̀gá àwọn kò wá sí oko. Bẹ́ẹ̀ ni wọ́n gbé ìbọn tí wọ́n sì yìn lù òun o, pẹ̀lú ìkìlọ̀ wípé àwọn kò fẹ́ rí ẹnikẹ́ni nínú oko náà mọ́ o. Lásìkò tí àwọn akọ̀ròyìn ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún Monday Ẹ̀yọ̀, ojú ọgbẹ́ tí wọ́n ti yin ọta ìbọn fún ṣì wà ní ẹ̀gbẹ́ ikùn rẹ̀. Bákan náà ni wọ́n fi báńdèjì so apá rẹ̀ kan tó kún fún ẹ̀jẹ̀. Kí wá ní ìjọba àti iléeṣẹ́ ọlọ́pàá ń sọ lórí ọ̀rọ̀ yìí? Lásìkò tó ń bá àwọn ènìyàn náà sọ̀rọ̀ níwájú ọ́fíìsì gómìnà nílùú Àkúrẹ́, igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo Ọláìdé Adélámì sọ pé ìṣẹ̀lẹ̀ ìpànìyàn àti ìjínigbé lágbègbè náà jẹ́ èyí tó ń kọ àwọn lóminú tí kò sì bójúmu, àmọ́ gbogbo rẹ̀ yóò wá sí òpin láìpẹ́ o. Adélámì wá pàṣẹ fún àjọ Àmọ̀tẹ́kùn láti ṣàgbékalẹ̀ oríkò wọn sí agbègbè náà lójúnà àti lè jẹ́ kí àlàáfíà ó jọba o. Igbákejì gómìnà sọ pé wọn yóò bá àwọn aṣojú 10 láti agbègbè náà ṣe ìpàdé láti lè wá ojútùú sí ìṣẹ̀lẹ̀ náà o. Bákan náà ni kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Ondo Wilfred Afọlábí sọ pé wọ́n ti ń ṣiṣẹ́ takuntakun láti rí dájú pé ọwọ́ tẹ àwọn ọ̀daràn tó ń domi àlàáfíà ìpínlẹ̀ Ondo rú. Kọmíṣánná náà ṣàlàyé pé kí àwọn aráàlú fọkàn balẹ̀, kí wọ́n má sì fààyè gba àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá láti ráyè ṣiṣẹ́ láàrin wọn. Ó ṣèlérí wípé àlàáfíà yóò jọba ní agbègbè náà láìpẹ́